ó gbẹnu tán o èèyàn mẹ́rìndínlógún ló jáláìsí nílùú Ìbàdàn. Ọjọ́ burúkú ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2024 nílùú Ìbàdàn nígbà tí ìjàmbá ọkọ̀ kan wáyé tó sì mú ẹ̀mí èèyàn mẹ́rìndínlógún lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìjàmbá yìí wáyé ní ojú ọ̀nà òpópónà márosẹ̀ Ọjọ́ sí Ìwó Road gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ètò ààbò lójú pópónà FRSC ṣe ṣàlàyé. Èèyàn 17 míì ló ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ náà. Agbẹnusọ fún FRSC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ CRC Máyọ̀wá Ọ̀dẹ̀wò ní ìjàmbá náà wáyé lẹ́yìn tí bírèkì ọkọ̀ náà kùnà láti ṣiṣẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí ọkọ̀ ńlá kan tó kó irin ṣàdédé lọ kọlu ọ̀pọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń bọ̀ láti òkè ọya pẹ̀lú èrò ọkọ̀ 18 tí ọ̀pọ̀ wọn jẹ́ ọmọdé. Ọkọ̀ ńlá náà kọlu ọkọ̀ Micra àti Honda CR-V tí èèyàn 16 sì pàdánù ẹ̀mí wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Èèyàn 17 míì farapa yánnayànna tí orí sì kó èèyàn 2 péré yọ tó wà nínú ọkọ̀ Honda tí wọ́n sì ti di èrò ilé ìwòsàn báyìí. Díẹ̀ nínú àwọn èèyàn tó farapa ló jẹ́ pé ẹ̀yà Haúsá ni wọ́n tí wọ́n sì kọ̀ láti dúró ní ilé ìwòsàn. Ọ̀dẹ̀wò ní ọ̀gá àgbà àjọ FRSC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Rosemary Alọ́ àti àwọn ikọ̀ náà balẹ̀ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì rí dájú pé wọ́n ṣe ohun tó tọ́ lásìkò. Púpọ̀ àwọn tó pàdánù ẹ̀mí wọn ni wọ́n jẹ́ ẹ̀yà Haúsá tí wọ́n sì ti gbé wọn lọ Ṣàṣà tàbí Ọ̀jọ́. Sẹ́ríkì Haúsá tí àwọn oníròyìn láǹfààní láti bá sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti kó òkú àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn náà ránṣẹ́ sí òun. Àjọ FRSC tún mórílé ilé ìwòsàn láti mọ̀ nípa àlàáfíà àwọn èèyàn tó farapa. Àwọn èèyàn tó farapa náà ni wọ́n wà nílé ìwòsàn Hamdalat ní agbègbè Agbowó tí wọ́n sì gbé òkú àwọn kan lọ sí ilé ìgbókùúsí tó wà ní agbègbè Akínyẹlé. Àwọn ọkọ̀ tó ní ìjàmbá náà ti wà níléeṣẹ́ ọlọ́pàá ní Ìrẹ́pọ̀dùn ìyẹn ní agbègbè Ọ̀jọ́. Ó ṣeni láàánú wípé àwọn tí wọ́n wà nínú ọkọ̀ akérò ọ̀hún gbogbo wọn ni wọ́n kú sínú ọkọ̀ náà ní bámúbámú bó ṣe wà tó sì jẹ́ pé inú kòtò ni wọ́n ti ń yọ àwọn òkú àwọn náà. Ẹ máa láǹfààní láti wo àwọn fídíò náà bí nǹkan ṣe rí gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ balẹ̀. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ń jábọ̀ fún ìkànnì Yorùbá Gidi TV. Subhanallah, onugo moto 18 passenger. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn. Láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150496969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú
Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.